Bíbélì ò jẹ́ ká gbọ́n mọ́ o. Quran ti da ọpọlọ èèyàn rú o. Bíbélì ń fúnni lọ́gbọ́n ni. Ó ń fún èèyàn lọ́gbọ́n ṣùgbọ́n ẹlòmíì ti kà sódì. Àwọn oníwàásù wa náà ló dàrú o. Bó fíríǹkì sọ́wọ́ ọ̀ràn ló dá, ó ti lòdì sí Jésù. Bó lo ṣéènì ogun ní ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ti kọ̀ndẹ́mù àwọn wòlíì báyìí. Àdúrà ṣe pàtàkì gan. Wọ́n máa ń sọ fún èèyàn tó bá ti ń dọwọ́ aago bíi 12 lóru sí aago bíi 3 lóru àbí. kò sígbà tí pàdé àwọn àgbẹ̀ ní wáyé. Emergency wọn wà, ní main wà lọ́jọ́ Thursday wà. Àwọn ni mò ń pè ní adájọ́ ibi òkùnkùn ayé. O gbọ́dọ̀ jókòó àdúrà bí ọwọ́ aago bíi 3 látago bíi 12 sí bíi 3. That's why mo fi sáré gbẹ́ ẹ̀ níyànjú lọ kún fún àdúrà. Tó bá ń gbé ẹbọ fún àwọn kan, ìwọ náà gbé ẹbọ fọ́lọ́run. Máa rántí ọmọ aláìní bàbá àtọmọ aláìní ìyá. Adájọ́ òkùnkùn kò ní dájọ́ ibi fún wa tì, kò ní dájọ́ ibi fáyé wa. Yorùbá Gidi TV. Gbogbo ọpẹ́ Olúwa ni ó gbà á, gbogbo ìfìyìn fún Olúwa ni ó gbà á, gbogbo ìfògo fún Olúwa ni ó gbà á, gbogbo ìfọlá fún Olúwa ni ó gbà á. Lórúkọ Ọlọ́run ẹlẹ́dàá, ọba adániwáyé, ọba adániwáyé, ọba adániwáyege ni mò ń kí káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi TV. Lónìí, ohun tá tún máa sọ ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí àti pé gbogbo ọmọlẹ́yìn Kristi pátá àti gbogbo ọmọ Ọlọ́run, gbogbo èèyàn ló, gbogbo ẹni tó gbọ́ èdè Yorùbá, ẹ farabalẹ̀ wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ dópin. Kẹ́ wá gbọ́rọ̀ látòrí ìtẹ́mímọ́ wá, ọ̀rọ̀ ẹ̀mí ni o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ sórí ètò Bàbá Wòlíì. A dá ògo padà fún ẹni tó lògo, alágbára Ísírẹ́lì, Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run pé bàbá mi Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tan òró àkọ́kọ́ lé mi lórí láyé. Ọlọ́run pé bàbá mi Apostle Timothy Olúwọlé Ọbádáre ní 1977 láàrin ọmọ kékeré ẹgbẹ́ mi tó fà mí síta pé wòlíì mi. Ọlọ́run pé bàbá Michael Ojú Ọlọ́wẹ̀rẹ́ tó tulẹ̀ fún mi nìbàdàn. Ọlọ́run Àkàndé Kànpá. Ọlọ́run àwọn àgbààgbà wòlíì, Olúwa gba ọpẹ́ wa. Lẹ́ni gbogbo ẹni tó ń gbọ́ mi mọ bí táyé ti ń dẹ́ ẹ lẹ́jọ́, ọ̀run máa dẹ́ ẹ láre. Gbogbo tó fi ń dẹ́ ẹ lẹ́jọ́ tó fi ń sọ ìkòrò kọ̀rọ̀, tó fi ń da omijé lójú ní gbangba. Lórúkọ Jésù, Ọlọ́run máa dẹ́ ẹ láre. Àbọ̀kò náà á máa jù ní lọ, ìdè máa já, á padà yìn lọ́run lógo, Jésù Olúwa wa. Orúkọ mi ni Wòlíì Ajílóore Àtàmátàsé, iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders, CAC Àtàmátàsé tí Ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ tó bá gbé kalẹ̀ sí Olúwo lọ́nà tó gé tẹ̀gbẹ́dà. Ibùjókòó táwọn èèyàn ń dé tán ti ń fẹnu wọn sọ nǹkan bá fẹ́ tí Ọlọ́run dẹ̀ ń fàṣẹ sí ní gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù. Ó tún ti dé bá ọjọ́ kẹwàá mi gbé táwọn èèyàn ó tún wá gùn bẹ́ẹ̀. Òru náà máa ń ṣe o, wọ́n dẹ̀ ti kójú tó mọ́ torí wọ́n ní ẹkú bá dalẹ̀ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Mi ò mọ ohun tó ń sunkún lé lórí. Ẹ̀mí àwọn wòlíì ní kí n sọ fún ẹ, ẹkún yẹn máa tán in Jesus. Àmín. Tó ètò tòní yóò tún yàtọ̀ bákan. Ìdí ni pé ohun tí ẹ̀mí ṣeé ṣe kó ti fi sí yín lọ́kàn ni mo fẹ́ kẹ́ ẹ bá àwùjọ sọ. Kì í ṣe ohun tí ẹ̀dá pílánà. Therefore, kí ni tí ẹ̀mí ọ̀run fi sí yín lọ́kàn? Ẹ gbọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi nígbà mò ń gbàdúrà lẹ́ẹ̀kan, mo ní gbogbo táyé fi ń dá ẹ lẹ́jọ́ tó ń fọ omijé korokọ̀rọ̀ tàbí gbangba pé Ọlọ́run yóò dá ẹ láre. Wo bí àwọn wo náà ń pè ládájọ́, àwọn tá a fi sí lẹ́nu láti sọ pé báyìí ni kọ́rọ̀ parí sí tàbí kó pin sí. Tí ó dẹ̀ jẹ́ ohun tó wí yẹn náà ni àṣẹ máa gé. Bóyá o, ó tọ́ o tàbí kò tọ́. Ìwọ tó ò bá gbọ́ Yorùbá dáadáa tó ń pè ní adájọ́ ayé, wàá rí tán sọ̀rọ̀ olóṣèlú ẹlòmíì ló yẹ kó wọlé, wọ́n á gbé lọ sílé ẹjọ́, wọ́n á sì lọ ya kó ń bẹ̀ ẹni ní kó bọ́ sí. Wọ́n ní ilé ẹjọ́ ti parí ẹ̀, wọ́n ti dá. Ṣètùmọ̀ ilé ẹjọ́ ti yọ, eléyìí tó ṣe fojú rí nìyẹn. Bí adájọ́ ayé tó ń dájọ́, àmì adájọ́ ìjọba tó ń dájọ́ lórí àpèrè ní kóòtù ni mò ń pè ní àpèrè. Tá a dẹ̀ wo ẹlòmíì tó yẹ kó jàre, á dẹ̀ wo á dẹ̀ ní ẹ̀fílẹ̀ discharge and acquitted, ẹni tó yẹ ká lọ pa. Àná discharge and acquitted, á ní wọn ní enough evidence. Ẹlòmíì tí ò yẹ kan pa wá dẹ̀ nìkan lọ yẹgi fún, kò sẹ́ni tí ò yẹ wò. Can you imagine? Àwọn adájọ́ tí à ń fojú rí tá a lè máa rawọ́ sí báyìí ni. Àwọn adájọ́ tí à ń fi ojú wa rí báyìí tá a lè máa sọ pé lọ́ọ̀yà ẹ bá wa fún ní nǹkan, ẹ bá wa bẹ́ẹ̀. Àwọn adájọ́ yẹn ni mo ṣe ń sọ yẹn. Àwọn adájọ́ tó lè sọ wípé mo mọ ọmọ ìlú wa ni.
àwọn adájọ́ yẹn nígbà míì tó bá dá ẹjọ́ fún ẹlòmíì ẹni á bomijé lójú pé ṣé ẹ tún gbé ẹ̀bi fún aláre ni, ṣé ẹ tún gbé àre fún ẹlẹ́bi? Adájọ́ tó ṣe fojú àwọn kan nìyẹn. Àmọ́ adájọ́ tí ẹ̀mí àwọn wòlíì gbé tọ̀ mí ní 3 or 4 days ago, àwọn náà ń pè ní adájọ́ ayé, adájọ́ ibi òkùnkùn ayé yìí, adájọ́ tó mẹni tó dá ẹ lẹ́jọ́, adájọ́ tó lè lọ bá pé bó ló ṣe dá, adájọ́ tó ní lè ṣàlàyé pé wò mí ṣe láàánú, mo dẹ̀ ń gbàdúrà fún ọ. Adájọ́ ayé ò ní dá lẹ́jọ́ kíkorò. Ṣé wọ́n nǹkan, ṣé ráwọn adájọ́ ìsà tí wọ́n bá dá ẹjọ́, ibi tó mi jẹ́ ò yẹ kó ti yọ, àwọn omi jẹ́ àdẹ̀ máa dà wọ́n ní rẹ́ni rẹ abiyamọ lórí ẹ̀. Àwọn adájọ́ tí mò ń sọ ìsà, tí wọ́n bá dá ẹjọ́ fún yàn, èèyàn máa sá káàkiri. Ẹ gbọ́ mi, wà á mówó dání pé ẹ jẹ́ ká fi bí adájọ́ yìí, owó á dẹ̀ ya yẹ̀yẹ́, ojú á máa ti owó, torí táwọn bá dájọ́ ikú fún yàn kò ní kú lójú ẹsẹ̀, á máa kú díẹ̀díẹ̀. Ẹ dẹ̀ wá wò ó, gbogbo tẹ́niyẹn bá ní, gẹ́gẹ́ bí Èṣù ṣe sọ nínú Jóòbù, ó ní pé awọ fún awọ, wọ́n ní gbogbo téèyàn bá ní ló fi máa du ẹ̀mí ara ẹ̀. Síbẹ̀ gbogbo tó níyàn wà nígbà ẹ̀mí ẹ̀, wọn ní kọjú ìjà sí wa tèmi. Ẹ wá wo adájọ́ tí mò ń sọ ìsà. Ohun méje pàtàkì wà tó torí bẹ́ẹ̀ máa ń dá yàn lẹ́jọ́. Number 1, wọ́n á máa dájọ́ nítorí ẹnu èèyàn. Bẹ́ẹ̀ ni sà, ẹlòmíì kìíní kan á kàn sọ̀rọ̀ kan gbáù, wọ́n dẹ̀ wò pé kí ló ṣe lè ṣáwa ló dẹ̀ sọ̀rọ̀ sí, ẹ fi ilẹ̀. Mo rántí ọkùnrin kan, ó ti ṣe díẹ̀, ọjọ́ yẹn ni mo mọ̀ wípé àwọn nǹkan wà tí o fojú ń di tó dẹ̀ dá ayé èèyàn rú. Ẹnu ewúrẹ́ báyìí mọ́ imú ẹ̀ ni, ẹni ọmọ mọ̀ sí ẹni yẹn dẹ̀ kọ́ tiẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan, ó pe èdè kan, ó lẹ́nu ewúrẹ́ ní jẹ́ kí ewúrẹ́ gba igi lórí, ẹnu ewúrẹ́ ní jẹ́ kí ewúrẹ́ jìyà, ó ní títí láé bí ìyà lẹ́ni ẹ máa pàdé lórí ọ̀rọ̀ ẹnu, kò síbi tó ti sọ̀rọ̀ àtẹ̀ṣà. Now ẹnu ewúrẹ́ ṣe pé kò ní wá ti bọ̀ gàrí ó ń gàrí, ó nà ń kí lórí, wọ́n wá ní ẹnu ẹ̀ kó máa jẹ́ ìyà. Now adájọ́ kan ló dájọ́ ń bẹ̀, ó ti sọ̀rọ̀, ó ti lọ. Ṣé bí tó bá gbé yàn lọ kóòtù níbi ó mọ kóòtù bí tẹ́ gbé ẹ lọ, wọ́n á ní kóòtù bo ni wọ́n gbé lọ, kóòtù bo ni wọ́n gbé kéèsì ẹni yẹn lọ. Àwọn ni mò ń pè ní adájọ́ ibi òkùnkùn ayé. Adájọ́ ibi òkùnkùn ayé. Bẹ́ẹ̀ ni, tàbá wa ṣọ́ọ̀tì ẹ sọ pé adájọ́ ayé. Ṣé àwọn adájọ́ yìí ó lè mọ bí tán ti dá? Number 2, wọ́n á máa dájọ́ fún yàn tí èèyàn bá ṣìrìn nígbà míì ó lọ bí tí òye ó lọ. Olúwa má jẹ́ a ṣìrìn. Àní ṣìrìn o, àmì o. Ẹ̀wọ̀n kan bó ẹsẹ̀ yìí. Wọ́n gbé máa kan wá sọ́dọ̀ mi, Ọlọ́run ló ní kí n nímọ̀ kékeré díẹ̀. Ṣé mo sọ fẹ́ pọ́ mọ àwọn wòlíì lè mi? Mo ṣẹ̀ di bàbá wòlíì sí i. Torí ẹni bá ti wọ 60 tó lé, a lè pe lọ́mọ wòlíì mọ́. Mo dúpẹ́ nínú ayé àwọn bàbá tí mo gbà bẹ́ẹ̀ wọn kọjá. Mi ní ṣe má dúpẹ́ lábẹ́ bàbá kan àkàndé kan pa. Àwọn wòlíì sì wà. Àwọn bàbá Pierre, àwọn bàbá Olúarọ́bàdì, àwọn àgbà wòlíì wà tá a gbà bẹ́ẹ̀ wọn, àwọn ló jẹ́ ká nímọ̀. Mo dẹ̀ sọ fún ẹ, mo lójoojúmọ́ lèmi wá ni mò ń wá ìmọ̀ kún ìmọ̀. Torí bó bá fèsì ọ̀tá, you must have the secret ọ̀tá. Kí náà ṣe mọ ibi tí Bin Laden wà tán fi lọ pamọ́ bẹ́ẹ̀, wọ́n wá díẹ̀ débẹ̀. So bó bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bí wòlíì, ojú kan ló wà bí omi adágún. Wọ́n gbé ẹni yẹn wá, mo ní ọ̀bẹ ìlàsẹ̀ lélẹ̀. Wọ́n bu ẹsẹ̀ ẹni, wọ́n là lẹ́sẹ̀ ni wọ́n máa ń pè. Ẹlòmíì ẹsẹ̀ yẹn wá wú, á kàn máa wú ni. Àṣírí kan ni, ayé ló dá lẹ́jọ́ mẹ́, ó ṣìrìn ni. Wọ́n máa ń ṣe fẹ́ lómi agorí ilẹ̀ báyìí, ẹnìkan ní mo wọ bàtà. Ṣé bí bàtà tó wọ̀ yẹn, ó ti fi kó yẹ̀pẹ̀ dẹnu ọ̀nà ẹ̀. Wọ́n á ṣe kò pé nì, ọjọ́ bá ti fẹsẹ̀ náà ni ó wù. Ìmí gan àmú wọn bàtà ni, torí wọ́n kì í lórúkọ ẹ̀ débi tó máa débẹ̀. Ẹ gbọ́, ayé ò ní mú wa tèmi. Ẹ wá ṣe léyìí sá. Nígbà mìíràn, ẹlòmíràn ó jókòó síbi tó yẹ ó jókòó sí. Ẹnìkan ní ó jókòó bí tó jọ, bẹ́ẹ̀ ni
o ti dé ní ẹgbẹ́ rí o ti dárí àwọn ọgbà rí o lọ family house rí o wà níwájú kó tó tẹ̀lé lóyìnbó dé ó yá dìde yóò jókòó àwọn aráàlú òyìnbó lóde ẹni tán ní kó dìde yẹn ṣó mọ bó ṣe jẹ́ ni ìwọ lára ìlú òyìnbó àgbàlagbà nínú àwùjọ ibi tó ti wà ẹ̀yin ò mọ̀ wípé ọba bìkan àlejò ní níbòmíì kan wá dé kan níbi kábíyèsí aláàfin tàbí kábíyèsí ọ̀ọ̀ni tàbí kábíyèsí olúbàdàn kan wá lálejò ní kó dìde bọ́ba mi ìbádẹ́wọ̀n gbàgà tiẹ̀ fún lọ́tọ̀ ìyẹn torí pé orí wọn sójú tó mọ irú ẹni tẹ́ni tó lédìde lórí àga tó èmi ń sọ nípa onídàájọ́ ayé àwa wò pé ẹ máa gbà mí ẹ̀rí ẹ̀yẹ tó fọ́bò mí lẹ́nu Yẹmisí ló mọ̀dé Àlàbá ló mọ̀dé Ìnádù ló mọ̀dé Daniel ló mọ̀dé Isaac ló mọ̀dé náà bá pè lára ìbò náà bá ní ìdìde fún tí ó dìde ó mọ̀ dìde fún ó dìde fún tó náà sì jókòó lójókòó bẹ́ẹ̀ káyé rẹ̀ ó yá jókòó ojú kan náà yóò bá di pé yóò bẹ̀rẹ̀ sí ilé wọn ti dájọ́ ní adájọ́ ayé náà pè bẹ́ẹ̀ ẹni tó ti dájọ́ fẹjọ́ kóòtù wo ló ti fẹ́ lọ àpì kóòtù wo náà pè sí kan tó máa bẹ̀rẹ̀ sí fi ẹjọ́ mi mo ń sọ̀rọ̀ àní nígbà tẹ́mi àwọn wòlíì bá mi sọ̀rọ̀ ẹni jẹ́rìí mo gba kíní kan àdúrà ni wọ́n ń pè because a kì í mọ̀ bí orí ó máa jì a kì í mọ̀ gómọ̀ tẹ̀ kíkí náà ìwúrà kó má lẹ́ mọ́ ibi tí mo wá lọ rí àyànfẹ́ mo sọ pé ohun tó ń ṣe tí gbogbo ẹ fi máa mo ń sọ nípa adájọ́ ayé nígbà mìíràn sá adájọ́ ayé kéèsì kan ti ṣẹlẹ̀ mo rántí kéèsì yìí ó ní bọ́ sọ́wọ́ adájọ́ ayé tí ó dájọ́ ìkà fún wa tí o mọ kí ló ṣẹlẹ̀ woman kan ọ̀rọ̀ tí mo sọ yìí young boy ní mímí tẹ̀ tí mo pé máa láyè má rí ọmọbìnrin yẹn máa kan ṣe má rí kò tí ì pẹ́ wẹ́ẹ́dì ẹ̀bẹ̀ ló lè ju bíi 4 or 6 months bó ṣe bí ó ṣe ẹ̀mùkọ́ àwọn báyìí ó ṣe fún lady kan lóyún yẹn bí àǹtí láyé nìyẹn náà jẹ oyún ti wọ bí oṣù bíi 4 ọ̀nkú yẹn bí bọ̀dá lápè kò sọ fáǹtì yẹn pé òun ti níyàwó òbí kan ìgbà tí àṣírí máa tú ó ń fẹ́ yẹn bí ìyàwó ìyẹn sáré lóyún pé oyún náà láfi ṣe ìgbéyàwó ó dẹ̀ ti ṣègbéyàwó alárin síbì kan ọ̀rọ̀ ṣàjáde síta ó bá lu lọ́ba ní ó dáa o ohun tó máa ṣe ni pé kẹ́jọ́ ó bímọ yẹn kọ́kọ́ ẹ má fẹ́ mọ́ ìyàwó níláyé òun ò ní bímọ tó máa ní orogún tó máa lọ́bà kan mẹ́wàá nígbà tí ẹ bá wá bímọ wájú ọmọ ti tò lọ tó jẹ́ ìyàwó alárédè kò síbi tán ti ń ṣerú ẹ̀ láyé ọmọbìnrin yẹn náà bá ní òun ò tiẹ̀ ní kó sùn ṣùgbọ́n nígbà tó lóye tó òun kàn ní kó ń bímọ nígbà tó ti bẹ òun kó ṣàbímọ lọ́wọ́ kọ́dà ìṣẹ̀tọ́ fún un ṣùgbọ́n sì yóò yá sófò òní àṣàdájọ́ ayé kan wà ní wọ́n bá ní kò lè ṣe bóyún ló ṣàfẹ́ fi gbọ́kọ̀ báyìí ẹ̀ fi ilẹ̀ kì í ṣe ohun tí mi ò mọ̀ sí àwọn ìwọ̀nba tó dùn mí rí tí mo bá pàdé láyé ní ìrírí tí màá lò fún ẹ ó ṣeé ṣe kí wọ òtí bó ṣe ń sọ̀rọ̀ kẹ́lòmí ti ní àwọn experiences kó ti bá àwọn èèyàn pàdé kó ti bá pàdé kí tiẹ̀ tún ju tí mò ń sọ tàbí kó lè kí mi lẹ́yìn ohun tí mò ń wí mi ò mọ ohun tó pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n torí ẹ̀yìn kùlé ọ̀dọ̀ wa ni bàbá wòlíì yẹn torí a ti darúgbó gan ju wa lọ sí ní ìrántí wọn dáadáa ìṣe òun náà young person ló ní kíni táwọn ṣe máa ń fi táwọn ṣe ń yọ oyún nínú obìnrin ni ó wà ṣó àǹtí yẹn torí àǹtí yẹn súnmọ́ ọjọ́ tí à ń wí yìí èmi máa ń kiri obì ọmọ yẹn ti mọ̀ pé mo máa ń kiri obì dáadáa obì náà ni mo máa ń kiri káàkiri tí mo fi máa ń lọ́dọ̀ àwọn tán lè lò ló bá dẹ̀ jókòó ní òkú òǹbẹ̀ mi mo tó fi kú ẹyin òróró adìyẹ báyìí ẹyin yẹn tí adìyẹ ti ṣe àbálé lórí tó ti ṣàbá tó ti ń di kó fẹ́ dọmọ ẹyin yẹn báyìí ó dẹ̀ ń sọ fún aláǹtakùn pé aláǹtakùn bá ń tọ́jú ẹyin o àmọ́ tó bá ti jábọ́ ẹni báyìí báyìí wọ́n ti parí ẹ̀kọ́ yín kóyún dẹ̀ jábọ́ ṣé bó ṣe fi sí ó dẹ̀ fi bí kọ́bẹ̀ mo jẹ́ ẹni tó ń làkójúbọ̀ gan ṣé orí tọ́mọ bá máa mọṣẹ́ tàbí tó bá máa lóye àjọmọ tó máa ń súnmọ́ èèyàn mo máa ń láìkí láti mọ ohun tó bá ń lọ kí ló wá ṣẹlẹ̀ ibi tí mo máa ń lọ rè o ẹ̀rù Ọlọ́run bá mi ẹ̀rù èèyàn bá mi ó
ó dẹ̀ kí ní kọ́bù ẹ̀ tó dẹ̀ ó dẹ̀ fi sí lórí ó tó bí ìṣẹ́jú mẹ́ta kọ́bù ẹ̀bùn ní o mi ò sọ pé òwú aláǹtakùn ó kàn dà ní konítọ̀ tó bá ti gbé dúró kó yín ẹ̀ dúró bẹ́ẹ̀ àmọ́ tó bá ti jábọ́ àfipẹ̀ ó pe àwọn orúkọ kan mi ò mọ̀ ó pe àwọn nǹkan kan mi ò mọ̀ ó dẹ̀ ṣe pé lóyún yẹn ti jábọ́ kì í ṣayé fóònù mi eléyìí bá a ṣe gbọ́ pé ọmọbìnrin yẹn oyún ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà lára ká tó ná gbèdé Wesley Gate Hospital ní Iléṣà ká tó ná máa gbé kínní oyún bàjẹ́ ilé ọmọ náà tún bàjẹ́ Masha. tí màdàmú yẹn àǹtí yẹn ó ti dàgbà báyìí tí ò bá bímọ ó di lọ́la ẹ wo bó ṣe sáré dá ẹjọ́ ẹ̀ níbẹ̀ yẹn àwọn adájọ́ ayé ni mo sọ àwọn kí ló pé o àwọn adájọ́ ayé wọn ní dájọ́ ibi fún wa tèmi ṣe é there so many people obìnrin yẹn àgbà pé ó ní miscarriage ni wọ́n sọ wọ́n lóyún bàjẹ́ mọ́ lára ni ibi tí wọ́n ti ń ṣe another wàhálà here and there ló bá dé pàǹpì mo mọ ẹnìkan ìrírí eléyìí mo ti dàgbà èmi gan ti má rí mo ti bímọ bíi méjì nígbà yẹn eléyìí misunderstanding láàrin ìránṣẹ́ Ọlọ́run àti ẹnìkan wàhálà yẹn wá pọ̀ gan tó jọ ń pò pọ̀ ṣe fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ obìnrin yẹn dẹ̀ lóyún sínú àmọ́ Ọlọ́run ti jẹ́ ká má ṣírí mi obìnrin lóyún sínú àyà bí ni o ọkùnrin yẹn ló da ayé mi kò tóbi kí lá tó sọ wọn ní fibroid wà pẹ̀lú oyún wọn ní kinní kan wọn ló ń ṣe kinní kan wọn náà fẹ́ ṣe kinní kan oyún yẹn bàjẹ́ wọn wá náà yọ fibroid ni wọ́n yọ ó yọ lẹ́ẹ̀kínní ìpẹ̀kẹ́mi ẹ̀ẹ̀kejì wọn ní fallopian tube block láti ìgbà yẹn kò lóyún mi ṣe ẹ wo adájọ́ ayé ló ń dájọ́ bẹ́ẹ̀ ṣe ara àwọn adájọ́ ayé ohun tí ò tó nǹkan wọn máa ń dájọ́ òkùnkùn ẹjọ́ ìkàlẹ̀ lórí adájọ́ ayé máa burú o nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kan ó sọ statement kan nípa adájọ́ ó ní obìnrin kan yìí mọ̀ wá obìnrin kan yìí mọ̀ wá ó ló bẹ̀rẹ̀ sí bọ́ síbẹ̀ ó ló nínú ìwé Lúùkù ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn ó wá sọ nípa adájọ́ kan nínú ìwé Lúùkù ó ní kò tiẹ̀ wá bẹ̀rù Ọlọ́run débi tó máa bẹ̀rù èèyàn máa gbọ́ o Lúùkù 18 ni o ó ní wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú èèyàn kò kí ẹ̀ fún èèyàn kò náà ní ènìyàn ṣe ráwọn adájọ́ òkùnkùn yẹn they don't care wọn ò fẹ́ kọ́ ohun tó ṣẹlẹ̀ sí ẹ wá gbọ́ ẹ jẹ́ n wá conclude bí eléyìí kí ló mú kí n padà wá sọ̀rọ̀ ilé fọdùgbà ẹlòmíì ò mẹni tó ń bá ta ni a ní I will deal with you I will deal with you yìí kò ìjọrọ ọjọ́ 5 lọ sí mẹ́rin tẹ́nìkan sọ pé ó máa deal pẹ̀lú èyí ẹnìyẹn tó sọ pé ó máa deal dẹ́ ń bẹ̀ bí eléyìí ó dẹ́ ń bẹ̀ ẹ má bínú ẹ jẹ́ kó tàn ẹ má bínú ẹ ṣe lẹ́tà ni mo wá gbọ́ wọ́n ní ẹni tó ń bẹ̀bẹ̀ tí gbogbo àwọn èèyàn ń bá dá sí bó ṣe lọ lójú ọ̀nà lẹ́rẹ̀ ẹni tí ò mọ ẹni tí ò tí parí ẹni tó ní òun ó dájọ́ ọ̀la ṣe bílù pé ní ìgbà tó máa di bí ọwọ́ 3:30 lóru wọ́n rọ̀ṣẹ̀ ẹni tó lòun ó discipline èèyàn lọ hospital under intensive care ló wà fún 3 days èmi ò tiẹ̀ tètè gbẹ̀yìn náà pé mo ń ṣe program máa ṣe tàbẹ́kúta every Tuesday máa ṣe ti Ṣàgámù Wednesday máa ṣe ti Ìbàdàn Friday máa wá lọ ti general káàkiri àwọn ọjọ́ tó kù nígbà tó máa bù mí gbọ́ ẹni wá bù mí gbọ́ ọ̀rọ̀ yẹn ló wá sọ pé ǹjẹ́ mọ̀ pé ẹni bàbá ìyá tẹnìkan ló ń fa wàhálà tíyàwó ẹ̀ náà tó gbọ́ wọn ń lè túrú kànga tẹ́niyẹn ń bẹ̀ wọ́n nígbà tẹ́niyẹn ń lọ ẹsẹ̀ náà ló fi hàn ló wá sọ ọ̀rọ̀ yẹn òru yẹn mọ́jú àwọn adájọ́ kan ti yẹ pẹ̀ ní ẹ̀dájọ́ wọn ni ó dà ṣé bí kéèsì ṣe rí nìyẹn á wá nǹkan ṣe sí sọ́n ti rí nǹkan ṣe lórí kéèsì yìí ẹ̀yin náà bó ládájọ́ yẹn ti dájọ́ ọ̀nà wo ló gbà tó fi dá kí ló ṣẹlẹ̀ tó fi dá ẹjọ́ yẹn mo ṣí ẹ níyè àwọn èèyàn wá bíbélì ò jẹ́ ká gbọ́n mọ́ o Kúránì ti da ọpọlọ èèyàn rú o. Bíbélì ń fúnni lọ́gbọ́n ni. Ó ń fúnyàn lọ́gbọ́n ṣùgbọ́n ẹlòmíì ti kà sódì ibi tí mò ń lọ ni ẹlòmíì ti ka Kúránì là kà sódì
kì í dẹ̀ ṣe pọ́ kàsódì kò tí ẹ yé o àwọn oníwàásù wa náà ló dàrú o ẹ mọ̀ pé ìsìn ni bíbélì ṣe ń yé wa díẹ̀ díẹ̀ nígbà gbogbo wa lè bẹ̀rẹ̀ sí ká ẹ̀ then for God so loved the world ìyẹn làkọ́ sórí àkọ́kọ́ tó gbọ́ àkọ́kọ́ tó ní Olúwa fẹ́ràn láyé tó bẹ́ẹ̀ gẹ́ àwọn òfin tó tẹ̀wà ìkọ́kọ́ gbangba àti à bó fíríǹkì sọ́wọ́ ọ̀ràn ló dá o ti lòdì sí Jésù bó lo ṣéènì ogun ní àwọn ìyá wa tó bá kun pẹ́ńpẹ́ǹsì tó le báyìí ó bá lo wíìgì ọ̀run àpáàdì ni àwa la ọkọ̀ gbà tá a mú kókókókó ayé ìgbà kan bàbá wa kan gbà kan ní wọn gbọ́dọ̀ lo tẹlifíṣàn rédíò ẹ̀gẹ́ tó bá ṣe gbùrùgbùrù lọ jú sọnù ibi tí bẹ́ẹ̀lì yàwọn èèyàn àkọ́sódì nígbà yìí ṣẹ́bọ̀dì ó máa lo plasma sí home theatre ilẹ̀ lómi tó bá ń dún báyìí ẹ rò pé léré mẹ́fà ló ń play pọ̀ àti inú mọ́tò àti gbogbo inú mọ́tò gan sí ayé tí ń wo fíìmù tó tún jẹ́ èsì sórí ìgbà kan ẹ̀kọ́ tán kọ ẹlòmíì wọ́n ti wá kọ ẹlòmíì nísìnyí débi pé kò gba wòlíì gbọ̀ngàn mo sọ nǹkan nígbà kan sometimes ago ṣé mo lè sáré sọ mo ní ohun téèyàn ò bá ní kò ní polówó ẹ̀ ohun téèyàn ò bá ní kò ní ṣe kí ni kò lè polówó ẹ̀ kò ní polówó ẹ̀ tí lọ sí sọ ọmọ Ìgbò rí tó sọ product tó fẹ́ rà tó máa sọ fẹ́ pé ìdán ẹ̀ that one no dey good e no good na this one better kí ló ṣe tó ń condemn yẹn because kò ní product yẹn ó fẹ́ kóra ilé òun tó ní ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ti condemn àwa wòlíì báyìí tó bá máa sọ pé wòlíì 419 ní gbogbo wa àbí mo kúrò ní 419 ní wà ṣùgbọ́n èmi máa sọ fún ẹ pé àdàbí tí ń bá lù ẹ́ ń jìbìtì mo máa ń challenge àwọn èèyàn tó bá bẹ̀ mí níṣẹ́ kan wọn tí bá ní kò ṣiṣẹ́ kan pé àgbègbèsẹ̀ kan mo lè gbé 3 èmi máa ń dúró pẹ́ni tó máa confront wípé wòlíì Ajílóore Atamátàsé o ó lù mí jìbìtì má bàa jiyàn o ìwọ gbé bíbélì fún kó ní gbogbo ẹ̀gún orí bíbélì kó wá sórí tí mo bá lù jìbìtì simple as abc irú ẹni bẹ́ẹ̀ tó bá ti lè ṣe mi á agree pé mo lù jìbìtì because ibi tó ràn mí dé máa ṣe kí ni o máa ṣe débẹ̀ ṣùgbọ́n àṣẹ wà lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n sáré wá sọ eléyìí tó bá wá rí bí eléyìí tádájú ayé bá ń dájọ́ tì yàn ẹjọ́ ẹ̀yin èèyàn kí lèèyàn lè ṣe ṣé orí nọ́mbà 1 àdúrà yìí náà ni o àdúrà ṣe pàtàkì gan kì í ṣe pé kó máa jẹun sí but I thank you it is kìíní kò ti ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ ó gún ògbà bẹ́ẹ̀ Jésù gan sọ pé orílẹ̀ kò lè lọ bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà kò lè ṣe ogun ò gba àdúrà fẹ́rẹ́fẹ́ no wàá gbà gidi gan wọ́jọ́rọ́ wọ́jọ́rọ́ no wàá gbà gidi gan àgbàlágùn ṣẹ́ráwọ̀ èèyàn kan wà sá wọ́n máa ń sọ fún àwọn èèyàn tó bá ti ń dọwọ́ aago bíi 12 lóru sí aago bíi 3 lóru àbí kò sígbà tí pàdé àwọn àgbọ̀ ní wáyé emergency wọn wà the main one lọ́jọ́ Thursday wà ṣe rí àwọn ìkórìtà kan wà tó jẹ́ wípé o gbọ́dọ̀ jókòó àdúrà bí ọwọ́ aago bíi 3 látago bíi 12 sí bíi 3 lóru kí ló fẹ́ ṣe tá a mọ̀ ṣẹ̀ ni. ta ni mo ṣẹ̀. bẹ́ẹ̀ ni tó lòun ó fòrò èmi ṣèdájọ́ mi. o gbọ́dọ̀ máa gbàdúrà yẹn o tá a mọ̀ ṣẹ̀ ń bó mo ti ṣẹ̀ kílẹ̀ ṣẹ̀ tí mo ṣẹ̀ tẹ́ fẹ́ ṣèdájọ́ mi lóru èmi o Ọlọ́run bá mi dá sí ẹjọ́ yìí. kéèsì kan wà sometimes. Olúwa gbẹ́jọ́ mi rò. kó gbẹ́jọ́ mi rò. kéèsì kan wà Olúwa gbèjà mi jà. kéèsì kan wà sometimes gbogbo sáré tí kéèsì yìí ni ó ti pẹ́ eré Àkànní Iléṣà ló ti ṣẹlẹ̀ ìṣọ̀nà. Bàbá kan wà ó máa ń gbé nígbà tá a kéré tá a máa ń kiri obì ó máa ń gbé ẹbọ síbi oríta bíi St. Peter Church tó lọ sírò lọ sí gbogbo ẹ̀. There was an issue that came up nígbà yẹn torí mo máa ń kiri obì báyìí náà babaláwo wà níbi ẹ̀yìn báyìí mo máa ń tẹ obì tó wá gbé kéèsì kan wà. Ojú mi báyìí kì í ṣe pé lẹ́yìn mi àwọn nǹkan mo mọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ìtẹ́mi sọ tèmi ìwọ tó ń wò mí náà wà á ti ní àwọn experiences tí kan mi máa ṣojú ẹ lọmọ nígbà tó kéré àgàrà tá a bá gbé lérí tó bá gbé lé òkè ojú mi báyìí torí bàbá yẹn ó burú díẹ̀ lọ́wọ́ ẹ̀yìn báyìí nílé wa ojú mi báyìí ló ṣe mú ìtẹ̀ òkété sọ̀rọ̀ mi yẹ ó dẹ̀ yà báyìí sí àwo kìíní tán pè láwo yẹn báwo ní kókó báyìí ó dẹ̀ tó yẹ kejì wọ́n mú òkété tó bu tó gbọ́ áńkẹ́ pé nǹkan báyìí máa ń tra ìsọmọdé àwọn ọmọdé táwọn ń bẹ́ pọ̀
àwọn bọ̀dá kan báyìí náà mú náà fi kíní bí àpò kòkó báyìí jute bag inú ẹ̀ náà ló wà tó wá mọ bó ṣe mú lórí wá yọ bí ẹsẹ̀ báyìí náà yọ ẹsẹ̀ kíní náà láàyè yọ ẹsẹ̀ kejì bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ jù kan sínú oníkójú sáwọ èdè yẹn náà ni pé kójú sáwọ bẹ́ẹ̀ àmọ́ báyìí ni kíní yẹn sọ́sà ṣe ìsapẹ. apẹ pé apẹ náà la máa pè ojú Ìkòkò. kíní ojú ìkòkò àmọ́ náà fi ṣe mo fẹ́ lo èdè tó máa yé àwọn èèyàn wa ó wá bu àdí sí ojú mi báyìí ló ṣe bù sí ó èdè ó pè kankan ó ní lọkọlọ bá ń kó èso wéré jẹgẹ yẹn ó sáré lọ wá ó wọlé ó jáde àwọn onírìn mi lè sọ gbóhùn tó ṣẹlẹ̀ mo ṣàrántí èso wéré jẹgẹ mi lè gbàgbé ẹ mo kéré nígbà tí mo ti mọ̀ ó dẹ̀ bù sí báyìí ó dẹ̀ gbé lọ sídìí kíní ẹ̀ bí ògùn bí èṣù bí gbogbo ẹ̀yẹn náà wà papọ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ń sọ pé lágbájá báyìí ló ń sọ wípé kò sí ohun tẹ́ ẹ máa kó jẹ pé kán gbé fún wọn àdíyàn pé kò sí ohun tán máa ṣe jẹkun pé ó jẹrí pé lọ́ọ̀yà ayé kan nìyẹn ó wá fẹ́ gba ìdájọ́ níbi pẹpẹ òkùnkùn ó wá nítọ̀ òré o tí ìbá ti ṣe ohun tẹ́ ẹ jẹ ẹgbẹ́ ẹsẹ̀ yẹn lẹ́sẹ̀ ó wá gbé kejì ẹsẹ̀ kejì ó ní òun sọ pé tòun wo epo lòun fi sí tòun wò ìwà mọ nǹkan tó fi sí mọ́ ègé ó gbé síbẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ẹni tí mi gbọ́dọ̀ dárúkọ yẹn tó láwọn tó bá jẹ́ tó bá wà ní St. Peter yẹn wọ́n mọ ọ̀rọ̀ tí mò ń sọ kò ní that was around torí náà lídé bó náà kéṣà ṣe làwọn wá ṣẹlẹ̀ yẹn ńkọ́ ní that should be around 11 9 10 11 aago bíi méjìlá ò tí lè lọ́sàn-án. ọ̀sán gangan ló gbé síbẹ̀ kì í ṣó nígbà tí ó ìdíjọ́ kejì kẹta tí màá rí ẹni ẹsẹ̀ ẹ̀dẹ̀ ti jẹ́ra that's why mo fi sáré gbẹ́ ẹ̀ níyànjú lọ kún fún àdúrà lọ ṣe kí ni lọ kún fún àdúrà nọ́mbà 2 tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa ṣe tó bá ń gbé ẹbọ fún àwọn kan ìwọ náà gbé ẹbọ fọ́lọ́run ó dẹ̀ gbé fẹ́yàn Ọlọ́run ò lè jẹ bọ ìwé Genesis chapter 15 tó ní kábíráàmù lọ la màálù síbẹ̀ kó la gbẹ ta ló wá jẹ báwọn ẹyẹ ló wá jẹ bó ṣe gbé tán jẹyìn ò ti fún Ọlọ́run ní nọ́mbà 3 máa rántí ọmọ aláìní bàbá àtọmọ aláìní ìyá máa dígbà sí gbé oúnjẹ fún wọn jẹ́ ń jẹun jẹ́ ń ṣe kí ni jẹ́ ń jẹun kò tán síbẹ̀ sórí tó bá pe àwọn èèyàn jọ tó bá ní oṣù àjẹrè ẹ lọ wo ní ṣọ́ọ̀ṣì tàbí ẹnìwẹ̀ àwọn ìyá arúgbó kan ìyá tọ́yà yí ọmọ wọn èkì dàtàṣọ wọn kówó tàbí tí òjì láyé máa wò bí àjẹ́ tí wọ́n bá tí lójú tiẹ̀ tó bá lè máa wò bí àjẹ́ ó dáa wọn à ń ṣàjẹ́ o àzùmọ̀ wọn bí àjẹ́ ìwọ òṣè wa máa ń gbòdì àwọn àjẹ́ náà ń fọ̀rọ̀ ẹ lọ ìwọ òṣè máa gbóúnjẹ fún káwọn máa jẹ lójú àjẹ́. máa tọ́jú àwọn ìyá wọn. àwọn arúgbó abẹ́rẹ́ common sense ń bẹ ni tó bá láwọn lọ ń gbóúnjẹ fáwọn àgbààgbà náà làwọn yẹn àgbà ọkùnrin àgbà obìnrin jẹun kan ṣúre fún ẹ mọ̀ pé mo láì kán máa ṣe àṣẹ gan àṣírí tí mo tètè discover ni kò sí lóṣù kan àwọn èèyàn ti mọ̀ pé mo gbọ́dọ̀ pẹ̀rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹun àwọn èèyàn dáná wa personal on my own ká máa ti sọ fáwọn èèyàn mo dẹ̀ ń já ọ sí mi torí kò sígbà táyé kì í dán yẹn wọn ní dán wa wò lórúkọ Jésù náà ò jẹ́ kí wá fi eléyìí kú fún ẹ wọ́n ní bí kú ilé ò bá pa ni òde ò tó. òde ò lè pa ní o ṣe rí fámìlì rẹ tó ń sá ẹnìkan wá dọ̀ mí the other time olóhùn bá yàwọn ṣe pọ̀ mọ́ wọ́n sọ pé yàwọn ló ń ṣeun ní ọdún kọ́ńtà ó gbógun fáwọn àbúrò òun níyẹn ò ní kó mọ́ tọ́jú ìyẹn bàbá tún rògbò rẹ̀ gbà náà tó bá jẹ́ ìyá rẹ̀ ló gbé fábùrẹ̀ òun náà látúgbé nǹkan tí ó tún mọ bí ó ṣe gbà padà òun ò bá sọ̀rọ̀ mọ́ ó ti lé ní 60 years ó ní 60 years òní náà ló bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ tí kò jẹ́ kí láá ṣe lọ ra màálù lọ relé lọ ṣètò lọ ṣègbà lọ ṣàwò bí Nàìjíríà lọ́jọ́ wa mo pa àwọn ọmọ tí lọ́rùn fún ẹ ló lọ ra gbogbo nǹkan tó bá wà Nàìjíríà lọ bí ẹnikẹ́ni ìní béèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ṣe báwọn kan lórí prógrámù ẹ máa kan wá mi wá sí Ṣàgámù lẹ́yìn ó pè mí mo máa wá Ṣàgámù oníkòrò nínú wa máa bọ̀ ìgbà tó dé mo kọ gbogbo ohun tó máa lọ ṣe
ó lè lo lówó iṣẹ́ mu ní tó gbà tó gbọ́ mi lórí program ta ló lórí Yorùbá Gidi ṣé mi ò sọ fẹ́ ó lè send èèyàn kan lọ test mi wò kan try mi wò èèyàn ò lè wá sọ́dọ̀ mi kó wá Nàìjíríà kí rí ẹ sójú kí wá lówó iṣẹ́ rẹ̀ joyè báyìí why lọ́bìnrin kan iṣẹ́ rẹ̀ kò jẹ́ àjọṣe tọ́lọ́ bá ní o fún mi bó sì fún mi conscience á sọ fẹ́ yẹn ló tiẹ̀ pé mi jù sọ pé ńgbà tó ra nǹkan rẹ̀ tá a ṣe ló díẹ̀ tí ì ṣe pé ó èmi ló bẹ́ẹ̀ rà wàá ti mọ̀ pé o ò fẹ́ ní ní nǹkan kan ìbá ṣe kí ṣéǹjì kan ló fún mi conscience mi àti àjọ clean síra àwọn aráàlú òyìnbó lè rìn ní àwòlí ni pé bóyá kinní kan ó sẹ́ndì owó wọn fi ṣe ẹgbẹ́ tó bá dẹ̀ sẹ́ndì owó ó kú èmi ó kú ẹ̀ ṣe àpérò yẹn Ọlọ́run ló wà láàrin wa torí ẹlòmíì ò ní láàkáyè ẹlẹ́tàn lọ́jọ́ kan tí mo sọ fún yẹn oníṣẹ́ máa fídíò ẹ̀ mo ní mi ò bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ lójújọ́ kẹta tó ti ń bẹ̀ mí bóyá ó dà kókó yìí ló ní ló wá fẹjọ́ ìdí rèé wòlíì tó bá ti trust má bẹ̀ níṣẹ́ why should you call a prophet tí wọ́n gan ò trust kó wá ní ó bẹ́ẹ̀ ṣiṣẹ́ àti bẹ̀rẹ̀ gan iṣẹ́ ti dàrú because doubt wà nígbàgbọ́ tí màá kó tí wà ní foundation àbọ̀ ọmọ ni. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì ti bọ́ sọ́nà. gbọ́ sà ọjọ́ ìbára rọ́nà níwájọ́ kan ó ròótọ́. ṣé rí ohun tó máa ń ṣe mí ní àánú jù ẹlòmíà wa lọ sọ ó lè jásùkò ẹ ló lọ sọ́dọ̀ wòlíì mi lẹ́ni tó sọ pàdúrà ọgbà tí wòlíì kan ti ṣiṣẹ́ fún ó wá lè ṣe sábàbí kọ́rọ̀ pa wòlíì ẹ ló ṣiṣẹ́. ìdí rèé lọ́wọ́ àṣírí kan 1 Samuel chapter 16 wòlíì tí wọ́n ń pè ní Samuel ó mú ìwo òróró ó lọ dà òróró lé Dáfídì lórí wọn lẹ́mìí Ọlọ́run balẹ̀ tó dọba lọ́jọ́ yẹn kò jọba lọ́jọ́ yẹn ṣé bá ta òróró ọba lé lórí ni ṣé ó jẹ́ lóṣù yẹn wọn kà kéde ẹ lọba lọ́jọ́ yẹn wọn àti wọn àtó bẹ́ẹ̀ wòlíì kéde ẹ lọ. wọn pé àfi òróró yẹ sọ́tọ̀ láàrin àwọn alákùnrin rẹ̀ lọkà dáadáa chapter 16 ó tí bẹ́ẹ̀ náà ó lọ ọjà ogun obì Gòláyátì wò òpin tá a gbọ́ ni pé Dáfídì pẹgbẹgbẹ wa Sọ́ọ̀lù pẹgbẹgbẹ o bẹ́ẹ̀ tó òróró ọjọ́ kìíní náà sì ṣiṣẹ́ lọ òróró yẹn ló ràn lọ́wọ́ tó fi ṣe kí ni o tó fi borí Gòláyátì from there ẹ̀rí kan lẹ́mìí Ọlọ́run báyìí látọjọ́ náà lọ ẹ lọ máa ka ẹ lọ ka tẹ bá fi máa ka láti sìn yẹn ní chapter 22 ogun tiẹ̀ wá mú lọ́hùn débi pé ó sápò nílùú ṣé lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ mi tó bá ṣe tó bá jẹ̀ mí o lè má ra mi ẹ̀ bó ṣe fẹ́ lójú ẹsẹ̀ ṣùgbọ́n àwọn ogun ọ̀run ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti ń gba àyè lọ ok ẹ jẹ́ kí example kan tó bá jẹ́ wípé èèyàn ló lọ ẹ̀pù bàbá Abraham rúbọ ní Genesis chapter 12 verse 18 wọ́n ní nígbà tó débi aginjù yẹn ó lọ tẹ́ pẹpẹ òun ní jẹ́wọ́ náà bíbá ó ní jẹ́wọ́ ó ní èso kúrò níbẹ̀ ó sí orí òkè kan ní ìlà oòrùn Bẹ́tẹ́lì ó sì pa àgọ́ rẹ̀ Bẹ́tẹ́lì níwọ̀ oòrùn àti ẹ̀ nílà oòrùn ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ f'Olúwa ó sì pe orúkọ rẹ̀ ní Olúwa God of hosts ó lọ tẹ́ pẹpẹ jẹ pẹpẹ tó bá tẹ́ bẹ̀ wọ́n máa pa màálùú wọn á ṣe kíní kan sórí oríṣiríṣi tó bá jẹ́ èèyàn ló bá ṣe ń kọ́ ṣé kò ní sọ pé ó lè ní wòlíì yẹn so mi ò defend àwọn wòlíì ara mi ni mo lè sọ ṣùgbọ́n ṣe àrí tí wòlíì bá ti ṣe ohun tó yẹ kó ṣe eléyìí tó kù mọ́ ṣe iyèméjì nígbàgbọ́ nírètí ọ̀rọ̀ iṣẹ́ wòlíì tí o ti rí aṣọ white rí aṣọ tí wọ́n ń pè ní white sórí no matter the matter tó bá bu blue díẹ̀ sínú omi kó ti máa ṣá lọ tó bá ju aṣọ white sí sórí aṣọ white tó jù sí yẹn á sì so sáyìn rẹ́dúrẹ́dú pé blue díẹ̀ wà o kò tí wọ́n ní so kò possible ká ṣiṣẹ́ wòlíì wàá rí fìrìfìrì yẹn that is the basic truth ọkùnrin kan wá ní ó ti lo oṣù 2 àbọ̀ sí 3 Ìbàdàn bíbá ó wá sí ibùdó agbára òun ló dáná ó ná owó gan ó dáná gan àwọn èèyàn mú òun ló gbówó kalẹ̀ àwa la so oúnjẹ ẹ̀tún ló ra gbogbo àwọn owó kan kalẹ̀ kan fi ra ráìsì kan fi ra orí ogun tọ́ra Ọlọ́run ló sì ṣẹ̀rí mi ìmọ̀ bó ṣe yàtọ̀ sẹ́rin ẹ̀ tó kó wá every other thing náà àwọn obìnrin náà fún náà lọ rà tiwa lákàn gbàdúrà generally pé kọ́lọ́run kó gbọ́ àdúrà àwọn ẹnu tó bọ̀ ṣé máa ṣírí kan tó wà nípa pé wọ́n máa ṣe àṣà òun pe àwọn èèyàn kan jọ yẹn láti yanjú ọ̀rọ̀ àṣírí nìyẹn ṣòro gba àwọn tó jẹ́ yẹn ló pè sọ̀rọ̀ tó bá ṣe ń gbàdúrà ẹlẹ́dàá wọn
àánú tí ọlú tó ṣe fáyé ẹlòmíì ebi burúkú ló pa ó kàn dáná tó jẹun lásìkò yá ní ẹni yóò ní rí dààmú tó bá jẹ́ ẹnu ẹ̀ lọ́lọ́run fi àṣẹ sí pé nǹkan wà á kẹ́rì pé dààmú àtọ́lókìjì. Tèmi ni kí n ṣe ohun tọ́lọ́run rán mi, tèmi ni ohun tí Ọlọ́run bá gbé jáde kì í ṣe kó o fi bọ́ lọ́wọ́ àwọn tó ń dẹ ẹlẹ́jọ́ ibi àsìpàṣẹ bí sí ẹ wá wò sá kí ìṣẹ̀lómi ṣàwọn pé kèsì mọ́ wọ àpìlì tádájọ́ kan ó lè gbé níbì kan kí ẹjọ́ mọ́ lọ bóyá ní area magistrate court náà ti dá tí o bá na wà á pe lọ́ọ̀yà ṣé lọ́ọ̀yà ò rojọ́ ni tó bá tí wọn ẹ̀ bá wìn ní níbẹ̀ kí ló kù tó ní forí lé high court tó bá tún dá high court tó bá dá ẹjọ́ tí ò bá tẹ́ ẹ lọ́rùn gbọ́lọ́kọ̀ ó lu appeal court kéyìn kódà gan tí kèsì bá lè yẹn dé supreme court ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ó ti jàre bẹ́ẹ̀ kó tó débẹ̀ yóò ti mọ ìrìn tó òun ó máa rìn lábẹ́lẹ̀ ẹ jẹ́ kí iye wa kó ṣí adájọ́ òkùnkùn kò ní dájọ́ ibi fún wa tì kò ní dájọ́ ibi fáyé wa ohun tẹ́mi mọ́ ní kí n jẹ́ kó mọ̀ ni àwọn adájọ́ kan wá bíi tinúwèé lókun yìí tán sanjú tó dájú wọ́n lè fi ọmọ dá ẹlòmíì lẹ́jọ́ ọmọ abáyàwèrè mọ́ lọ́wọ́ wọ́n máa ń fi oyún dá ẹlòmíì lẹ́jọ́ wọ́n á ti oyún mọ́ nípò wọ́n máa ń fi ìgbéyàwó dá ẹlòmíì lẹ́jọ́ kí ló máa ṣẹlẹ̀ ìgbéyàwó ẹ̀dẹ̀dà tàbí kó wọ́kọ kó má rọ́kọ ẹni ṣé òun ló fi ẹ́ ń ṣòro kò sẹ́ni tá a fẹ́ ilé ayé ó ti wá bẹ́ẹ̀ ni adájọ́ ti dájọ́ nìyí òun ló mọ ohun tí ó ṣe ní ò bá ní bọ́ síbẹ̀ mọ́ wọ́n sọ fún ẹ òdòjọ́ tí akọ ìbẹ́pẹ́ bá pa ọmọ tó tí ọmọ so tẹ̀mú wálé wá jẹ ayé ò ní dá wa lẹ́jọ́ orúkọ mi ni wòlíì Ajílóore Àtàmátàsé tiléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Àtàmátàsé tí Ọlọ́run bá gbé ibùjókòó agbára ibùjókòó àánú ẹ̀ka sí Olúwo lọ́nà tó gé Tẹ́gbẹ́dà every on the 10 gbogbo ọjọ́ on the 10 náà máa ń ṣíbẹ̀ lọ́gànjọ́ wọ́n tún ṣí ní ti ọjọ́ Sunday on the 10 nǹkan tó ṣẹlẹ̀. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àwọn àlàyé tẹ́ ẹ ti ṣe látẹ̀ẹ̀kan wọ́n ń pè nǹkan kan ní state of consciousness ẹ tún ta àwọn èèyàn jí. wọ́n lè mọ̀ pé àdúrà ṣe pàtàkì. èèyàn gbọ́dọ̀ wà ní ìkíyèsára kí ẹ sì máa gbàdúrà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí Kristẹni. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ bá ń pe nọ́mbà yín káàdì ètò ìnlẹ̀. tó o bá pe WhatsApp tí o bá lọ lórí WhatsApp pé direct ìyẹn tí o bá lọ lórí WhatsApp torí oríṣiríṣi ni WhatsApp ń dánwò báyìí máa fẹ́ nọ́mbà kọ mẹ́ta ń kó kọ torí tó bá lò kan tí ò bá lọ àbó òfin kan bẹ̀ mí níṣẹ́ tí ò bá wá lọ wọ́n lè wá wo wòlíì yẹn 419 ní o ọlọ́run má bà á lórúkọ jẹ́ gbogbo tá a fẹ́ jẹ́ àti tá a fẹ́ jẹ́ lọ́lọ́run ti fún wa tó bá mọ̀ mí dáadáa wà á ti mọ̀ Olúwo tó wà lọ́nà tó gé Tẹ́gbẹ́dà ń bàdàn ní ibùjókòó mi wá bẹ̀ béèrè mi wò ládùúgbò wádìí mi dáadáa àánú Ọlọ́run tó ti ń bá wa gbé oníjọ fi wá tèmi sílẹ̀ nọ́mbà àkọ́kọ́ rẹ̀ 080 35 90 22 56 lọ́dàdà o 080 35 90 22 56 ẹ bá mi lẹ̀ mójú bẹ̀ kó bọ́ kó rí dáadáa 080 35 90 22 56 o tún wá lè lo eléyìí náà 070 WhatsApp lélẹ̀ eléyìí tí ẹ máa ń sábà wọ WhatsApp dáadáa 070 35 23 14 17 gbọ́ lẹ́ẹ̀kan sí 070 35 23 14 17 ò ní jẹ̀bi o tó o bá lo WhatsApp tí o bá lo pè mí direct nọ́mbà tí mo sì lò tẹ́lẹ̀ tí ò sí lórí WhatsApp mọ́ ó sì lè pè yẹn bóyá ìyẹn ló ti fi bẹ̀ mí iṣẹ́ rí tàbí ó ti fi bá mi sọ̀rọ̀ rí tó wá rí mi lórí WhatsApp yóò pè kó lọ ìyẹn ní 070 35 23 74 50 kò sí lórí WhatsApp mọ́ ni so o lè pè mí lórí ẹ̀ direct 070 35 23 74 50 mi ò nu o Olúwo tó wà lọ́nà tó gé Tẹ́gbẹ́dà bùwà àmọ́ a ní àwọn ẹ̀ka ibi àdúrà káàkiri ojú òní tiẹ̀ orúkọ mi ni wòlíì Ajílóore Àtàmátàsé a tó pàdé láìpẹ́ yìí ohun tẹ́mi Ọlọ́run bá tún ní kí n wá sọ mo tún bọ̀ wá sọ̀rọ̀ lórí a ní kú sógun a sì ní sọ̀jọ̀bọ̀ Ọlọ́run Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì Yorùbá Gidi TV nígbà gbogbo Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o.
dúpẹ́ jọ, ó yá dúpẹ́ jọ. Ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́ o, ọpẹ́, ọpẹ́, ọpẹ́ la mú wá. Thank you. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́, 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 ọpẹ́ ìyìn, ọpẹ́, ọpẹ́ ògo, ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ Àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brothers, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúrú mọ́tòmọ́tò, ìwọ lọ tún ìwọ lọ sí. Wọ́n ń bọ́ sọ òpó nígbà ẹ̀gà tó ń yọ ikú pa. À ń bọ̀ sí òkú èkó, èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí kò gbàgídí, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí kò gbàgídí, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí, eléyìí tí mo fi ń kéwì. MC man bàbá mo jẹ́. Báṣùgbà máa ń rí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.